أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Àwọn àǹfààní tí a mú wá fún wa lónìí, òun náà ni ìmọ̀ràn fún àwa ọ̀dọ́ àfáà gẹ́gẹ́ bí ohun tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ dákun, àwa tá a jẹ́ ọ̀dọ́ àfáà, ẹ jẹ́ á ní sùúrù. Ẹ dákun, ẹ jẹ́ á ṣe sùúrù gan-an. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀dọ́ àfáà, ẹ̀yin lẹ̀ ń jẹ́ káwọn èèyàn sọ wípé àwọn àfáà ò níṣẹ́. Àfáà sì níṣẹ́ o. Iṣẹ́ àfáà, òun níṣẹ́ tó tóbi jù nínú àwọn iṣẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Sayyidina Ali karramallahu wajhahu, àwọn ló jẹ́ kó yẹn kọ́kọ́ yé wa wípé rutabul ilmi a'la rutab. Ó ní ipò tí ń bẹ fún mímọ̀, ẹni tí a sì ń pé ó ń kọ́ni lẹ́kọ̀ọ́ Ọlọ́run, tí ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn. Ó ní ipò tí ń bẹ fún irú ìmọ̀ bẹ́ẹ̀. A'la rutab, ó ní ó ga ju gbogbo tí ń jẹ́ ipò lọ́nà ayé. Àfáà tó jáde ilé ẹ̀kọ́, jáde Sanawiya, bó ṣe jáde yẹn náà, ilé ẹ̀kọ́ tó ti jáde, kí ló dé tó ò ṣiṣẹ́ pẹ̀lú wọn bẹ́ẹ̀? Wọ́n bá sálárì tó máa ń fún ẹ ń bẹ́ẹ̀ ní ayọ̀ ọkàn pẹ̀lú ẹ. Iṣẹ́ àfáà ní iṣẹ́ ìkọ́mọlẹ́kọ̀ọ́, ìkọ́mọ ní kéwú, ìṣetírà, ìṣewáàsí, iṣẹ́ àfáà ni. Níjọ́ tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, níjọ́ tó ti gba nubuwa, díẹ̀ náà ti ṣiṣẹ́ kan mọ́. Àfáà tó bá gbéṣẹ́ àfáà dání lódodo, kò lè ríṣẹ́ mí yàtọ̀ sí iṣẹ́ ìkọ́mọ ní kéwú yẹn. Tó pé iṣẹ́ ìkọ́mọ ní kéwú, àìmọye nǹkan ni ó gbà lọ́wọ́ yẹn. Àwọn náà àfáà ò níṣẹ́. Ẹ̀yin ọ̀dọ́ àfáà, ẹ dákun, ẹ dákun. Ìwọ tó bá mọ̀ pé ó jáde Sanawiya, ẹ̀mí rẹ ò gbé láti dálé kéwú lẹ̀ àbí láti kọ́mọ lẹ́kọ̀ọ́, lọ kọ́ṣẹ́. Ó sì lọ wáṣẹ́ kan kọ́ tó máa mú wá fún ẹ, tó fi máa live, instead of tó fi máa rìnrìn àwọn ìrìn ìdọ̀tí tí ó máa ba orúkọ ìjẹ́ àfáà jẹ́ lára àwọn èèyàn. Ẹ dákun, ẹ jẹ́ á ṣe sùúrù o. Ayé yìí ò le tó yẹn. Ọlọ́run ti jẹ́ ká mọ̀ wípé ó ní a'udhu billahi minash shaitani rajim, Suratul Ankabut. Ọlọ́run ní verse 69 ní àyà yẹn wà. Ó ní wa ma hadhihi al-hayati dunya illa lahawan, illa lahibun wa lahawan. Ọlọ́run ní nǹkan tá à ń pè, kí ni nǹkan tá à ń pè ní ìṣẹ̀mí ayé tẹ́ ń torí ẹ̀ ń wá wàkúwà kiri, kílẹ̀ torí ẹ̀ ń wá, kí là ń pè ní ìṣẹ̀mí ayé yẹn? Ọlọ́run náà òun fi wé láìbùn, eré ọmọdé, wà láhàwùn àti eré àgbà, ìṣeré lásán lọ́lọ́run fi gbé. Ìṣeré Ọlọ́run fi ìṣẹ̀mí ayé, torí ìṣeré yẹn làwọn kan wá torí ẹ̀ ń ṣe ṣàkúṣàjẹ. Làfáà kan lọ di alápatà. Subhanallah. Allahu akbar, Allahu akbar. Àfáà Ọlọ́run òdodo, ẹ lè rí ìdọ̀tí lọ́dọ̀ rẹ̀, ẹ lè rí pálapàla lọ́dọ̀ rẹ̀. Kì í ṣe gbogbo ẹni tí wọ́n pè láàfáà làfáà. Bẹ́ẹ̀ ni, kì í ṣe gbogbo wọn. Àfáà Ọlọ́run tó gbéṣẹ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹgbẹ́ tá Ànábì sallallahu alayhi wa sallam sọ ni, ó ní man ta'allama al-Qur'ani wa 'allama. Ó ní ẹni tó lórí jù nínú ìjọ èmi Ànábì tó jẹ́ ọ̀rẹ́ mi lálkìyámà. Òun ni ẹni tó yá sí pé ó mọ ọ̀rọ̀ Ọlọ́run, ó wá fi ń kọ́ ẹlòmíì. Ìgbà tí wọ́n mọ̀ tán, ó tún wá ń pé ẹni tó fẹ́ kọ́mọ ní kéwú, ṣé ẹni tí wá ní kéèyàn lọ máa kọ́ṣẹ́ kan? Gbogbo ọmọ kí wọ́n tú dànù. Wọn ò ní ráyè mọ́. Ìkọ́mọ ní kéwú iṣẹ́ tó tóbi ni o. Bí ó Ànábì ti gba owó iṣẹ́ yẹn tó ti gba nubuwa, kò ṣiṣẹ́ kankan mọ́. Tó pọ̀ ti mọ̀ bẹ́ẹ̀ pé iṣẹ́ yẹn tóbi.
àbí tẹ́niyàn ò bá mọ̀ pé ó tóbi lọ́dọ̀ òun. Láfáà kan fi sọ wípé ẹ jẹ́ a ní sùúrù o, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀dọ́ àfáà lásìkò yìí, ẹ dákun ẹ má jẹ́ àwọn wàkúwà kiri. Ó ní ala dahar la ta'ajjal fa fiha muhanatun wa qusrun wa qimun fahadharu ya shabab. Orin kan ní bá bọ̀ látòkè tẹ́lẹ̀ tí ń ṣàlàyé pé ẹ jẹ́ a lọ ní sùúrù. Ó ní ala dahar, lórí ìṣẹ̀mí ayé tá ń lò, lórí ìgbà tá ń lò yìí, ẹ jẹ́ a ṣe sùúrù. La ta'ajjal, má kánjú. Bí èèyàn bá ń ṣe díẹ̀ ó padà débi tó ń lọ. Gbogbo àwọn social media ló ba ayé jẹ́. Èyí tán rí àwọn àfáà ńláńlá yẹn náà, ǹjẹ́ táwọn náà bẹ̀rẹ̀ kan ni wọ́n dókè. Èèyàn bẹ̀rẹ̀ láti ibì kan ni. Orúkọ táwọn àwọn bàbá yẹn ti tún ṣe lánàá, àwọn ẹ̀yìn àfáà ọ̀dọ́ àsìkò yìí, ẹ sì délé ni ẹ fẹ́ bàjẹ́. Allahu akbar. Ọba ní la ta'ajjal, má kánjú, má sáré jù, má sàṣàkúsà. Fa fiha muhanatu, ó ní tó pé ayé tá a sọ yẹn tó ń torí ẹ̀ ń sàṣàkúsà, muhanatun. Ó ní ayé tá a wí yìí, tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, ìdààmú ní ń bẹ nínú ayé yẹn. Wa qusrun, ó ní òfò ní ń bẹ nínú rẹ̀. Wa qimu, ìtànjẹ, àwọn nǹkan tí ń bẹ nínú ayé nìyẹn. Ìbànújẹ́, òfò, ìtànjẹ ní ń bẹ ń bẹ, kí la bá torí ẹ̀ ń sáré fún. Gbogbo ẹni tó bá ti kánjú yóò padà sọ̀kalẹ̀ sínú ìbànújẹ́ ni. Gbogbo ẹni tó bá ti kánjú láyé yóò padà sọ̀kalẹ̀ sínú òfò ni. Gbogbo ẹni tó bá ti kánjú láyé yóò padà sọ̀kalẹ̀ sínú ìtànjẹ ni. Orí ẹni ò ní bọ́ lọ́hùn dáadáa. Wa ní fahadharu ya shabab. Torí ìdí eléyìí, ẹ̀yin ọ̀dọ́ ẹ ṣọ́ra, ẹ má jẹ́ àwọn wàkúwà. Bí èèyàn bá ti rìn kùnrin yóò rí, tí èèyàn bá ti rìn kùnrin tí ò nídìí láti wá yóò rí. Kí èèyàn wá di alápatà kó sì gbé èèyàn sílẹ̀ bíi tiẹ̀. Allah, ó sì kún èèyàn bíi tiẹ̀. Subhanallah. Àfáà Ọlọ́run ò sínú pálapàla bẹ́ẹ̀ o. Iṣẹ́ àfáà òun ní iṣẹ́ ìkọ́mọlẹ́kọ̀ọ́, ìkọ́mọníkéwú, iṣẹ́ wáàsí, iṣẹ́ àfáà nìyẹn. Gbogbo àwọn tó bá ń sọpá fún oníṣẹ́, wàláhì ẹ̀ṣẹ̀ ní níwájú Ọlọ́run fún yín, ẹ̀ṣẹ̀ tó tóbi. Wọ́n ní máa ṣe náà fún oníṣẹ́. Jẹ́ tọ́lọ́run kọ máa fà ní pé kó kọ́mọníkéwú, kó júwe Ọlọ́run fún yàn, kó ṣàlàyé Ọlọ́run fún yàn. Ẹni fẹ́ júwe Ọlọ́run fún yàn, ẹ wà ní kó lọ jókòó sí ṣọ́ọ̀bù kan àbí kó lọ jókòó síbi iṣẹ́ kan. Báwo ló ṣe fẹ́ júwe Ọlọ́run fún yàn? Ṣé o títí náà ti ń júwe Ọlọ́run fún yàn ni? Ẹ dákun, àfáà níṣẹ́ o, ṣé àfáà níṣẹ́ ìkọ́mọlẹ́kọ̀ọ́ o. Ẹ̀yin ọ̀dọ́ àfáà, ẹ dákun torí Ọlọ́run. Tó bá jáde ilé ẹ̀kọ́ tó rò pé kéwú yìí ń wù ẹ́ náà, ṣiṣẹ́ pẹ̀lú wọn ilé ẹ̀kọ́ yẹn. Wọ́n bá tó máa ń fún ẹ bẹ́ẹ̀ jó tẹ́ ẹ lọ́rùn. Tó bá sì lè ṣiṣẹ́ pẹ̀lú wọn, wọ́n náà dá ilé ẹ̀kọ́ ńlẹ̀ kó máa kọ́mọníkéwú, kó sì máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi débi tó ń lọ. Ọlọ́run ṣàánú wa o, yóò gbàdúrà wa o. Subhana rabbika rabbil izzati amma yasifun. Assalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.